Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Èdè Yorùbá, èdè tó dára ni. Àṣà tó dá wà lórílẹ̀-èdè Yorùbá, lórílẹ̀-èdè Nàìjíríà. Olóyè Sunday Igboho wọ́n sọ wíníwíní ọ̀rọ̀ ní ìlú ọba tí wọ́n wà. Wọ́n sọ̀rọ̀ bá ààbò lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n sọ̀rọ̀ nípa culture, wọ́n sọ̀rọ̀ nípa tradition, wọ́n sọ̀rọ̀ nípa èdè, language, wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ nílùú ọba tí wọ́n wà. Wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀. Màá fẹ́ kẹ́ wo fọ́nrán yìí, kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí Chief Olóyè Adéyẹmọ Sunday Igboho Oosa ọ̀rọ̀ tí wọ́n sọ. Yorùbá nation ó sì máa dúró ní orílẹ̀-èdè Nàìjíríà. Bó ẹ fẹ́ bẹ́ẹ̀ kọ́, Yorùbá nation will stand in Nigeria. Don't forget to subscribe, like, share, and comment. If this is the first time you are coming through our page, like, comment, share, and subscribe. Let's go to the video. Let's watch the video, and let's hear what Chief Olóyè Sunday Igboho Oosa, what he said in the video. Stay tuned. Boom. Ṣé pé agbára wà láti ṣe? Tó bá fẹ́ ìdílé lọ, tí wọ́n máa fá ìdílé lọ́wọ́ tó wà tọ́jú lórí wa jẹ́ ọlọ́run fẹ́ jẹ́ ní olórí púpọ̀ ẹ̀. Mo tara ẹni nìkan, tó wọ́n kàn fi àjẹ wá fún náà. So àfi káwọn ọ̀dọ́ dìde agbára lọ, táàbà agbára lọ bó ṣe máa lọ nìyẹn. Wọ́n ti fi ẹ̀sìn, wọ́n ti fi pé wọ́n bọ́ wa. Nǹkan tó kàn wá lamandasi. Nǹkan tó kàn wá gẹ́gẹ́ ni ká bá àwọn olórí yẹn jà. Ká pè ní fún right wa. Wọ́n dẹ̀ pè kọ́ńtì ẹ̀ ká gbọ́ mọ́ lọ́wọ́. Right wa tá à ń béèrè ẹ̀ṣọ́ pé right wa ni. Ẹ̀tọ́ wa ni nà ẹ̀tọ́ wa torí kọ́ ọmọbìnrin wa ọlọ́run ọba ló mú wọn dára síbẹ̀ so right wa ni tí ọba jẹ́ right wa ọlọ́run dára síbẹ̀ náà so nísìnyí bí táwa yà ní right bẹ̀ yes kódà kan gbó pálílé wa lọ́wọ́ bí à ní right Ní UK, ní Europe. kì í ṣe right wa torí pé dúdú ni wa kì í ṣe right wa ìlú wa yẹn Áfíríkà yẹn ẹ̀bẹ̀ ni right wa. Kí ni adùn tó wà láfíríkà tá a fi lọ sí Áfíríkà? Adùn pọ̀ nbẹ tó pọ̀ jù gbogbo nǹkan tọ́lọ́ máa ń fún yẹn táyé fi rọ̀ ẹ̀ lọ́rùn lọ́rùn fún Áfíríkà òun wà ní mójú òtútù wà ní onínú òtútù gbogbo la wà yìí irú òtútù yóò lè mú náà tó bá mú ní Nàìjíríà èyàn millions tó máa kú dànù gbogbo nǹkan Ọlọ́run ti ṣe létò fún wa torí pé Ọlọ́run fẹ́ràn wa ṣètò láti bọ àwọn olórí wa So àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ní self determination yẹn kí ni nǹkan tó mean gangan? Ó mean many things ẹni tó bá sọ bẹ́ẹ̀ lákàyè rẹ̀ ti dọ̀lù ó mean many things because tí ìlú wa bá dání àwa kan ní dìde pé à ń jà fún self determination àfẹ́ kí a pín so tí self determination yẹn ó mean a lot to understand because kò sí náà kò sómi kò sí security kò sí nǹkan kan tó ta lè sọ pé nǹkan ta lè sọ pé ó wà nínú wa tàbí tí ń yẹn nílé tàbá nínú 2 hours àmọ́ dúpẹ́ fọlọ́ 2 hours Nàìjíríà dẹ̀ ń ta nípa another country táwọn nínú for long tí wọ́n tún dúpẹ́ fáwọn lónìí for 10 years nínú àwọn ìṣẹ́jú Nàìjíríà lọ́dẹ̀ ń ta ní fún wọn. Bàbá Olóyè kí ló ń pè ní orílẹ̀-èdè? Ọ̀pọ̀lọpọ̀ ní kò yá wọn. Ohun tó ń pè ní orílẹ̀-èdè ni pé láti jẹ́ kí àwọn ọmọ nílùú wọn mọ ẹ̀tọ́ wọn kí wọ́n ní ìyà òní jẹ wọn iná máa wà gbogbo security gbogbo nǹkan máa wà létò bí ní ṣe wà yìí ṣe transstand ìyẹn láti mọ̀ pé àwọn náà wà lórílẹ̀-èdè tiwa ìlú tó ní wàrà tó lóyún tó ní àlàáfíà tó ní fọkànbalẹ̀. Màá dẹ̀ máa sọ èdè rẹ̀. a máa sọ èdè wa kò sí pé dandan kí gbogbo English ṣe èdè lédè ni it's not my language. Ẹ sọ pé èdè English. It's not my language. àyà lónìí. Yeah, Yoruba is my language. I'm a Pitika Yoruba man because I have tribal mark. Ṣe transstand so Yoruba is my language it's my culture it's my everything. Ọlọ́run bá tó dá mi ní Yorùbá òun lọ́mọ tó fi ṣe mí bẹ́ẹ̀ so wọ́n ti kọ́ sáà mi àbájá yìí nìyí. Ṣé pé èdè wa ó ní. Òun ló èdè wa ló fà ìlú gbogbo ayé èdè wa ni lọ́lọ́run kọ́kọ́ dá àwa Yorùbá ẹ̀ lọ́lọ́run kọ́kọ́ dá ìsìnkú àwọn ẹ̀ka mọ̀ jìyà. Àwọn Fúlàní ìkàkọ̀ tó wà ẹ̀ wọ́n àṣàwọ̀ ni wọ́n ẹbí má lè náà ti wá kí lẹ́kọ̀ọ́ wá pẹ̀lú ti. Ààbò lórílẹ̀‐èdè kan kí ló ń pè lábò? Security ni kí ni ìfọ̀kànbalẹ̀ ni kí yẹn yí lanu kọ́ gbéra láti Ìbàdàn kó ló mú sáré dínkù kó gbéra lágbo kó gbọ́dọ̀ máa lọ lálàáfíà kọ́kẹ́rẹ́ balẹ̀ ló kù sí ọ̀nà kó sì kọ́kọ́ tó fẹ́ sèwọ̀n ìyẹn làbò ìyẹn ló ń pè ní security kó sùn lórí rẹ̀ kó wọ́n sì pé olè níwájú
evidence. So gbogbo security ó ní ṣe pẹ̀lú gbogbo network àwọn èèyàn tó ń gbé níbẹ̀ ṣé àwọn tó ń gbé wa tó ń bá wa gbé ṣáà mọ̀ wọn ni irú àwọn èèyàn ni wọ́n. àwọn èèyàn ẹ̀ka àwọn ẹni bí tó ń bá wa gbé ẹ̀sán àwọn ènìyàn darí wa sọ àfikọ́ lọ́sàn án wa kọ́ gbà wọn. ẹ ṣe gan bá wa. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.